wọ́n á di owó ìní kíní ni wọ́n á di ní rọ́bà ni. wọ́n di rọ́bà ló tù. ìbọn 100 lílé. bẹ́ẹ̀ni 100 33 ló ṣe. àǹtí ẹ̀ súnmọ́ bí. ẹ jókòó ẹ má kúnlẹ̀. bẹ́ẹ̀ ni rọ́bà ni. ó máa fẹ́ dànù ohun tí mo sọ nù. Ó èlò ló wà. Àwọn ilé ní láìlọ́ yìí àwọn ilé ní 300,000. 300,000. Yeah, ìdílé náà ní rọ́bà. This 200,000. And this 120. Gbogbo ẹ̀ jẹ́ so approximately this 620,000. 622,000 naira. Ẹ má mind ní àwọn dáhùn bá lọ́wọ́. Ẹ jẹ́ kọ́kọ́ pray fún ẹ̀yẹ èèyàn kan náà. Sákẹ́ǹkẹ́ ṣe ojú omi tí wọ́n máa dárúkọ owó máa ṣe ọ̀lànà ẹ̀ máa rí àwọn gbàdúrà fún ẹ̀yìn tí ọlọ́run lò fún mi bíi 620,000. owó obìnrin ni o. owó wọn ni o. wọ́n wá 1.8 million. ẹ wá èèyàn wá 1.8 million orí sára 20,000 tí òkú omi ẹ̀ abẹ́ ẹ̀ mọ iye tó wà lọ́sítù pẹ̀lú common 400,000 ni wọ́n ní tí wọ́n rí ẹlòmíràn lọ́sítù 250 ló ní ìdí ẹlòmíràn lọ́sítù 300 ló ní ìdí kò rí ìdẹ́gbẹ́ wọ́n máa yí ní ìdí 1.8 million àwọn ẹlẹ́dìbò ní 620,000 àǹtí jẹ́mù owó tí wọ́n ti bá yín kó jọ lélẹ̀ this is 620,000. ẹ̀tẹ́wọ̀ 320,000 300,000 gbogbo ẹ̀ jẹ́ 620,000. ẹ mọ́ àbẹ̀bẹ̀ fún nǹkan ẹ kàn dúpẹ́ nínú ọpẹ́ yín nínú ọpẹ́ tẹ́ fẹ́ dún mi mọ tọ́lọ́ ń fẹ́ ṣe ẹ wọlé bẹ́ẹ̀ bá dúpẹ́ ìlànà kí ló ṣe ọlọ́ ìdìbò lẹ́bù ìgbà tó bá ti déwájú mi kọ́là mọ́ rí lọ́rùn ẹ̀ ọlọ́run pásítọ̀ ó ti ṣe olúwa bí so ẹ̀yin èèyàn wa ṣe mo kọ́kọ́ fẹ́ dúpẹ́ náà pé ẹ tiẹ̀ kọ́kọ́ tiẹ̀ dìde náà àwọn èèyàn kan complain pé network bank yẹn ò dá làwọn ẹlòmíì fẹ́ ṣe owó bẹ́ẹ̀ network ò dá I tell you ṣé power bank kò fẹ́ tà yẹn ìlú náà bẹ̀rẹ̀ power bank kò dé tẹ̀ mo ti bẹ̀rẹ̀ àkànṣe ìkan wà bẹ̀ tí wọ́n máa ń jàjẹ́ ẹ bá ná èlò ní ẹnì kó ra power bank fún mi màá yọ̀ sẹ́ni kan lọ́rùn ṣé power bank náà ń tà àbí èlò ni mo ṣe láìpẹ́ lọ́wọ́ ọmọ ìbínú mo dúpẹ́ ọlọ́dún ó ṣàánú mi mo dúpẹ́ báwọn kan tó dáa kí n wò lẹ́yìn kó rà fún mi àwọn so gbogbo ẹ̀yin tọ́lọ́ ń lò ojú òní tì mí obìnrin dúpẹ́ ẹgbẹ́ sọ́dọ̀ ẹ̀. gbogbo ẹ̀yin tọ́lọ́ yóò fún mi láti fún mi ní owó ni mo dúpẹ́ àgbà náà ní wọ́n ṣe yín ìgbéga yóò mọ̀ jẹ́ ti yín iléeṣẹ́ yóò ní gbóná ẹ̀ ní gàmù ẹ̀ ní mọ̀lẹ̀ ní mọ̀ọ́sì ọwọ́ tó sọ ọ́ tó fún mi ní owó àpò náà ní gbẹ ọlọ́mọ bùkún yín ni ìbùkún owó ọlọ́mọ ṣe fún yín lágbára ọlọ́run ìgbéga níbi iṣẹ́ yín ọlọ́mọ ṣe fún yín ọlọ́mọ ṣe fún
fún yín ẹ̀ ní dààmú ẹ̀wọ́ ní pàtàkì àpò lágbára ọlọ́ ẹni bá díṣe ẹ̀rọ náà gbòògbà ẹ̀ ní dààmú ìdààmú ní jẹ́ ti yín mo dúpẹ́ owó mọ́ lóore o mo mọ́ lóore ìdààmú ní jẹ́ ti yín o ẹ̀ ní mọ̀ ní ẹ̀ ní mọ̀ sí o ẹ̀ ní mọ̀ sí gbogbo àwọn láwùjọ ó lọ sí òkú. owó yẹn ò pẹ́ tí orí láti àmì tí mo ní látàná rẹ o nínú 1.8. dúpẹ́. mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ o yìí kọ́ta rẹ̀ pé èlò lọ́pẹ́ ọmọ yìí bá ti fẹ́ máa wọ́n náà tó gbà ilé iṣẹ́ tó fún lọ́wọ́ yìí ilé iṣẹ́ yóò ní jóná o ilé iṣẹ́ yóò ní jóná o. àǹtí mò ń bọ̀ dúró ṣé má ti lè jà o so o ṣe how many watt. 50,000 milliampere. 50,000 milliampere. Milliampere. Ilẹ̀ milliampere. Highest here. Highest. Èló ni bọ̀dá? Èló ń jálẹ̀. Ó sì mí ń kọ́. Yóò dákun. Ọkọ ìyá mi. Ẹ lè fún mi. Ẹ wá. Ṣé ẹ mọ̀ mí ni? Ẹ̀sùn mọ̀ mi. Ẹ̀sùn orí màmá. Kí lẹ gbé? Kí lẹ ní wọ́n lè? Ẹ̀sùn orí màmá. Asori mọ̀ mọ́. Mo pẹ́ fún mi. Ẹ̀sùn ṣe lọ náà. Ẹ wá ní tó wáyé pé mi ni ẹ lè fún mi. Ẹ wá ẹ̀sùn mọ̀ bí. ṣe ń bẹ̀rù ni. Ṣé ẹ fẹ́ fún mi ni? Ẹlẹ́ẹ̀lẹ́ fún mi tó ló ti gbé lọ. Mi náà lè ní gbé fún mi. Torí ẹ̀ ń tà ní. Ẹ gbọ́dọ̀ mí fún mi. Ẹ là ń tẹ̀ láìpẹ́ láńgbèjì mi. Like language wọ́n ní àwọn láwọn lè fún mi wọ́n ní mo ti jù bẹ́ẹ̀ lọ ó dáa mo fẹ́ ọkàn mi fẹ́ o mo fẹ́ nìkan tó lè rà fún mi o tí bá ti rí ẹ má ti lọ ẹ dúró mi ì ní bọ́ọ̀tì lọ́wọ́ mo fẹ́ rà ní o ìní 50,000 milligram capacity kV àbí Milliampere capacity. milliampere ṣe wọ́n ló wà. Okay, 50,000 power bank. Amperes. Yes, strongest amperes. So you strong you like you. You want it? F ta code no. Code gbọ́dọ̀ bá wa ni. Inú code. Mo ń bọ̀. Mo yẹ jọ̀rọ̀ àti. Ó yá FM o ni. Ẹ mọ̀ mo ẹjọ́ dé mi. Ọlọ́run bá ń pèsè ẹni pàdé mi yóò ra power bank. So obìnrin yìí nípa orí ọ̀fẹ́ Jésù wọ́n ti rí 6 owó ọ̀hún. Ẹgbẹ́ olóko 260. Ẹ bá mi share fídíò yìí. Prayer City wà láwà. Mo dẹ̀ fẹ́ kó bẹ̀rẹ̀ kó ìrànlọ́wọ́. Nẹ́tíwọ́ọ̀kì báǹkì ti dá o. GT Bank ni ẹ bá wọn send owó yẹn sí 01991 31544. Ayé yẹn wá máa kó wọlé obìnrin bẹ́ẹ̀ ṣe kéde ẹ̀kọ́. Sọ́n tó bẹ́ẹ̀ ṣe sọ ilé tí ń lọ ilé nínú. mo fẹ́ ṣe ẹnu mi rí ni mo ní ìdí 1.8 mo lè ti rí 620 ẹgbẹ́ ràn mí lọ́wọ́ fún ètò kù etí tó ń gbọ́ mi ràn mí lọ́wọ́ o ìdílé tí ilé ti jáde ìbẹ̀ ò ní gbẹ àǹfààní ò ní wọ̀dẹ̀ iléeṣẹ́ yìí kò ní gbóná ẹ̀rí dáhùn ẹ̀rí mọ̀tì ẹ̀rí mọ̀yà àǹfààní ò ní wọ iléeṣẹ́ yìí àǹfààní ò ní wọ ní owó yìí ẹ̀ mọ rí mu ẹ̀ mọ rí jẹ ẹ̀ mọ rí mu ẹ̀ mọ rí lò agbára náà ẹ̀rí dáhùn iye tí mo rí lélẹ́yìí o ẹ̀ka ní ìrìn ní lọ́wọ́ ìgbà náà ní wọ iléeṣẹ́ yìí o ẹ̀rí bá ti fẹ́ ọ̀nà gbé ta ẹ̀rí dáhùn lórí ọmọ àwọn tí wọ́n á fún ilé lè ń kọ́. ó ṣàdá fún wọn ni ìgbéga òun náà máa fún un ilé iṣẹ́ wọn ò ní gbóná wọn ò ní mọ̀dà wọn ò ní mọ̀tì ebi ò ní pawọ́ wọn ò ní fọwọ́ yàgbẹ́ lágbára náà ilé iṣẹ́ wọn ò ní gbóná àpòtọ́ tọwọ́ bọ̀tọ̀ fi fún mi ní owó yìí àpò náà ò ní gbẹ. àwọn èèyàn kan tra owó wọlé àná ni wọ́n pè mí pé dáàdì kò lọ wọ́n try GT kò lọ wọ́n try Zenith kò lọ yes àwọn kan try ẹnìkan ló fún 400,000 lánàá nírọ̀lẹ́ àwọn èèyàn ń pè mí dábì owó ò lọ afẹ́ṣe owó sọmọbìnrin ètò lọ wọ́n ti network àti ìdẹ́pọ̀ àmọ́ ẹ̀ṣẹ́ now I have come to tell you pé báyìí network ti dá ó ti dá èyí tí network kò dá tẹ́lẹ̀ ó ti dá báyìí
ẹ jẹ́ ká jọ ran ọmọbìnrin lọ́wọ́ ìrọ̀lẹ́ àná tá a fẹ́ ṣe prayer ni mò ń sọ fún ẹ pé ó yẹ ká ṣe live aago 6 àbí pébẹ̀ ó yẹ ká ṣe prayer aago 6 pé kí wàá ní ìtumọ̀ àdúrà tí màá sọ pé à ń gbà kí ní ìtumọ̀ orí ayẹfẹ́ tí mo láwàá tá à ń gbàdúrà tí irú ọmọbìnrin dẹ̀ ní ìṣù lẹ́nu báyìí so ó sì nílò close to 1.2 bí 1.1 kìíní kan sí ẹ̀rí ànúgbà ẹ̀rí ọ̀wọ́ lọ ojú òní tì í o ànúgbà gbé ìbò the Lord bless you thank you so much ọlá mi ràn lọ́wọ́ owó tán rí láti kó fún ẹ ọ̀nà tí kó wá ọjà àwọn náà báwọn yẹn sọ̀rọ̀ díẹ̀ kí n tó release ẹgbẹ́ máa mi. ẹ ṣàánú mi o àwọn kan tí ó ti lọ ní kí n mú wá èyí tí mo rí gbà lélẹ́yìn ẹ ṣàánú mi ràn mí lọ́wọ́ ọwọ́ tó jẹ́ fún mi lélẹ́yìn lọ́wọ́ wò ní mọ́tà lọ wọ́n máa yí jọ wọ́n máa yí ro wọ́n máa yí lọ́wọ́ wọ́n máa yí ro iléeṣẹ́ wọn ò ní gbóná wọn ò ní mọ̀dà mú lórí ọmọ ò ní mọ̀dà mú lórí aya àwọn náà ò ní mọ̀dà mú agbára ọlọ́ wọ́n là máa bùkún fún wọn iléeṣẹ́ wọn ò ní gbóná o. lọ́wọ́ o mo bẹ̀rẹ̀ ní o ẹ̀sìn dààmú ilé kẹ́yìn òní tó náà o ilé kẹ́yìn òní lọ́wọ́ olúwẹ̀mí pàtàkì àpò ẹ̀sìn dààmú ìdààmú nọ́mbà tí ẹ máa abẹ́ nìkan wà tó lè ṣe ta ló lè ṣe fún wọn hospital lè ṣe fún wọn ní 600,000 yìí 620,000 is there any hospital tó lè ṣe fún wọn ká máa bọ̀ mẹ́ ṣé ẹ mọ hospital kan ta ló lè ju hospital kan fún obìnrin tí wọ́n ti lè ṣe tó fẹ́ ṣe fún this amount kó má tiẹ̀ ná tó yé yẹn ìjẹ́ a rí hospital kan tó di báwọn ṣe bẹ́ẹ̀ ó lọ́ wọn ṣe ní 620,000 naira owó yẹn pọ̀ 1.8 million àwọn èèyàn ń struggle báyìí gan who are struggling àwọn èèyàn ní much lọ́wọ́ everywhere owó wà níbi tó wà ó bẹ̀ tí àwọn tó ń ṣiṣẹ́ wọ́n mọ bó ṣe ń lọ báyìí tán iṣẹ́ kò ṣiṣẹ́ ń ta owó gan-an bíìlì ti pọ̀ jù nǹkan wọ́n sí family ń béèrè owó ẹ̀gbọ́n ń béèrè owó so I understand a lot I know we are trying ọlọ́run yóò máa a máa kùnkùn wa a máa rán àánú sí wa ọmọbìnrin àkàlẹ́ ṣe ká má ràn lọ́wọ́ ni kò pọ̀ síbi ká má ràn lọ́wọ́ ọba tẹ̀lé ẹ̀ bí 100 fún 10,000 èèyàn 100 10,000 lórí ẹ̀ 1 million 100 bá fún 10,000 èèyàn 100 10,000 that is 1 million èèyàn 100 so à ń gbìyànjú àánú yóò dìbò fún ọ. àmì jésù. a rí ìrànlọ́wọ́ àmì jésù. a rí ìrànlọ́wọ́ mi mo bá májẹ̀mú accident jẹ́ lórí ayé ẹnìkan májẹ̀mú ìjàmbá ọkọ̀ lórí ẹnìkan tó wù mí ní òpin ọ̀sẹ̀ yìí mo bá májẹ̀mú ẹ̀jẹ̀ ló kó olúwa anything tó lè cause accident níwájú ẹ̀ ilẹ̀ máa gbé mi. àmín. o ní accident. àmín. In the name of Jesus. Amen. In the name of Jesus. Amen. In the name of Jesus. Amen. Ẹ jẹ́ àti ẹ̀rọ obìnrin sin ọlọ́ ní ìṣẹ́jú díẹ̀ ìṣẹ́jú bíi 5 sí 10 ẹ jẹ́ àjọ ràn lọ́wọ́ ẹ bá fa ká nọ́mbà síbẹ̀ bá mi fi nọ́mbà tán lè pè síbẹ̀ ó fẹ́ ṣọpẹ́ṣẹ̀ ní láì ní ẹ̀kọ́ rí ó fẹ́ ṣọpẹ́ṣẹ̀ ní ìlànà ẹ̀kọ́ rí ó fẹ́ ṣọpẹ́ṣẹ̀ ní báwo ló ṣe bẹ̀rẹ̀. àti bí ewo ló ti bẹ̀rẹ̀ àtàwọn bí ewo báyìí ló ti bẹ̀rẹ̀ ìgbà tó yá tó ò bá kòkòrò mi ìgbà tó lè tí ò dùn mí alògùn sí tó ṣe àwọn lògùn sí akáàyàn tó yẹ ká lè lò tó ṣe di rẹpẹtẹ tó ṣe tó yìí bó tí ó kọjá tó tó sí àti tó ní sọ àti wọn lọ sí ìṣẹ wa lọ sí ọpẹṣọn lọ sí ọpẹṣọn owó náà ni ìlú wa. nígbà lọ sí wo. mo lọ sọ sípò ọ̀nà ọpẹṣọn wọn bá ṣe. ọpẹṣọn wọn ṣe. bẹ́ẹ̀ ni ká. ẹni tó sẹ́yìn 400 and lánàá bàtẹ́ni ẹ pè ta ló wà bẹ̀ kí lẹ́yìn ẹ ṣe ta ló wà bẹ̀ ó ń sunkún mi láì débi ní wà bẹ̀ ó ń sunkún pé èèyàn bíi tàwọn rí máa yẹn sunkún ẹ tó fún 400,000 lánàá ẹni ẹ náà try kò lọ́kọ́ tó kọ́ wá try lálẹ́ kòtò àná wọn bá ti rí jù bẹ́ẹ̀ lọ network ló fà
ó kéré jù ilẹ̀ tó mọ̀ èèyàn ti máa ń rí 1 million plus but I understand pé network ló pọ̀ ẹ jọ ẹ má mi ran obìnrin lọ́wọ́ 600,000 ló ń bẹ lọ́wọ́ ẹ̀